bàbá mi ẹ má bínú sá o torí ṣe mọ̀ kó ṣèmi nìkan ni máa gbọ́ gbogbo kí gbogbo àwọn èèyàn wa ní Akilẹ̀ Ìjẹ̀bú àti ní ilẹ̀ Yorùbá máa fẹ́ kí wọ́n mo fẹ́ kẹ́ tiẹ̀ kọ́kọ́ introduce ara yín sí wọn náà. Orúkọ tèmi ni Olúwo Kazeem Ewéńjẹ ní Ago-Iwoye. Ìlú Ago-Iwoye. Ní Ago-Iwoye. Gbélé pawó lórúkọ ẹgbẹ́ tèmi nílùú Ago-Iwoye. Ẹ ṣeun gan sa lẹ́ni ìsìnyí tí wọ́n ń ṣe torí tẹ́ mọ̀ èmi gan fúnra mi mo ti rí pé kò sí ni ṣe mọ̀ irú ẹ̀yin tí ẹ̀yin babaláwo gidi ní Akilẹ̀ Ìjẹ̀bú yìí àti ní ilẹ̀ Yorùbá kí n fi bẹ́ẹ̀ mọ̀ ẹ kàn máa lọ kò sẹ́ni tó bá mọ̀ pé wẹ́wẹ́ babaláwo àbí kíní nìyí torí àdìgbà mo ti ń wò yín látẹ̀ nǹkan àwọn kan lọ́jọ́ ìdúró pé bàbá yẹn o bàbá gidi tọ́ṣẹ̀ fún mi ní prófáìlì yín èmi náà dẹ̀ wá rí pé mo dẹ̀ wá rí pé gẹ́gẹ́ bí oníròyìn náà ṣe mọ̀ ẹ live up to expectation because ẹ mọ̀ but ẹ tún wá kí àwọn fáà kan fún mi gan pẹ̀lú ẹ̀ ìgbà ẹlẹ́mí gan tún wá fọ́ pé bàbá yìí no kéré wọ́n ròyìn yín fún mi ní ìlú àwa náà àwọn tìjẹ̀búgbó náà sọ gba yín everybody sáwọn bọ́ pé bàbá tó lọ ẹ̀ máa ń pé bàbá kéré náà rìnnà àyè tó bàbá mi lẹ́ẹ̀kan sí ẹ sọ fún gbogbo àwọn tiyín tí wọ́n ń wò yín pé ẹ introduce ara yín again fún wọn sá. Orúkọ tèmi ni Olúwo Kazeem Ewéńjẹ ní ìlú Ago-Iwoye. Gbélé pawó ní orúkọ Eegun mi àwọn ìlú mi wọ́n lè sọ. Eegun gbélé pawó. Àwọn ìlú mi lè ní gbélé pawó èmi náà ni àwọn ìlú mi lè sọ pé Ewéńjẹ. bẹ́ẹ̀ sọ Eegun Ewéńjẹ gbélé pawó bẹ́ẹ̀. ọdún nǹkan tá à ń ṣe yìí náà àwọn nǹkan tá a bá lọ́wọ́ àwọn bàbá wa ni torí àwọn obìnrin kan máa ń fa orí kan wọ́n máa ń ní òòṣà tí wọ́n bá mú ọmọdé débẹ̀ gbogbo máa ń dìbò òòṣà. Àwa Yorùbá jẹ bílíìfì pé torí ẹ̀ ní ó darí pé tí àgbẹ̀lẹ̀gbẹ̀ bá ń ṣe nǹkan kan tó bá kú díẹ̀ káàtó kí wọ́n máa ṣe nǹkan ọmọ ẹ̀kẹ́ because àwa Yorùbá jẹ pé tí àgbẹ̀lẹ̀gbẹ̀ bá ń ṣe nǹkan kan wípé nǹkan tí wọ́n ṣe wípé nǹkan tó dáa ni àmọ́ ipá àgbẹ̀lẹ̀gbẹ̀ lè ṣe mistake lójú ọmọ ẹ̀kẹ́ àwọn bàbá dé máa ń sọ fún wa gbà yẹn náà pé ṣẹ́rí nǹkan tá à ń ṣe yìí ká ṣe jẹ́jẹ́ lọ́nà ọmọ nílà tẹ̀ jẹ́jẹ́ àjòjì wọn àtẹ̀ gáṣùgáṣù ọmọ oníkan kì í jẹ́ kó bàjẹ́ nǹkan tí à ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn kó tó di pé ifá yẹn jáde à ń sọ̀rọ̀ pé ká tó bú awo ká tó yin awo ó di gbẹ̀yìn ká tó yin awo òun lábẹ́rẹ́ fún wa sọ pé ká tó bá ká tó yin awo ti àbọ̀ ọjà because ẹni tó bá kọjú àdó aláwo nǹkan tó bá wà yẹn ẹlòmíì wọ́n lè ti gbowó lọ́wọ́ ẹ̀ kó ti fraud ẹ̀ kó ṣe owó ẹ̀ kó ti gbowó lọ́wọ́ ẹ̀ tó bá máa jẹ́ ọ̀dọ̀ àwọn tó máa ṣe yẹn ó máa doubt pé ṣé kìí ṣe pé àwọn ilé náà fẹ́ fraud òun àbọ̀ fẹ́ gba owó lọ́wọ́ òun náà máa kọ́ máa doubt ibi rẹ̀ bọ̀ èmi tó yẹ pé tó bá yẹ pé àwọn aláwo rẹ̀ lòun bá pàdé tó bá dá falẹ̀ ifá yẹn tó nǹkan bá ń gbọ́ a máa rí pé nǹkan tó ń tọ̀ṣe gbọ̀ngàn ní ifá yẹn sọ torí ifá sọ̀rọ̀ ṣẹ́ tí ifá ṣe wí ifá sọ̀rọ̀ gan ọ̀rọ̀ ifá pọ̀ gan ifá yẹn ní ẹni tí ò bá gbóhùn ifá ní onímọ̀ nǹkan tí ifá ń sọ òun ló ní olòlò ìwà ló gbóhùn mi olòlò ìwà ló gbóhùn mi ní bífọ́ bàbí àkápò kí n fọ̀ olòlò ìwà ló gbóhùn mi ní ire ní fá ń wí ifá kiri bàjẹ́ ire gánàgánà ní fá ń sọ lẹ́nu ire lọ pàbùkà sí ń fọ̀ létè ire gánàgánà ní fá ń sọ akápò ní